A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Owó jálá automotive gas oil tí a mọ̀ sí diesel ti já wálẹ̀ látorí N1,700 per litre sí N1,300 per litre ní àwọn agbègbè kọ̀ọ̀kan lórílẹ̀-èdè lẹ́yìn tí ibi ìfọpo iléeṣẹ́ Dangote bẹ̀rẹ̀ títà rẹ̀. Ìwádìí sọ di mímọ̀ wípé ibi ìfọpo tí kíkọ́ rẹ̀ wọ $20 bílíọ̀nù bẹ̀rẹ̀ epo títà fún àwọn alágbàtà ní Ọjọ́rú ọ̀sẹ̀ tí ó kọjá. Ó kéré tán wọ́n ń ta mílíọ̀nù kan lítà fún àwọn alágbàtà tí wọ́n fi orúkọ sílẹ̀ láti ìgbà tí títà rẹ̀ ti bẹ̀rẹ̀. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Dangote àti àwọn alágbàtà epo fìdí ẹ̀ múlẹ̀ wípé láàárín N1,225 per litre sí N1,300 per litre ni àwọn ń gbé epo. Ó tún wá ní í ṣe pẹ̀lú ìwọ̀n tí wọ́n bá rà. Bákan náà ni a gbọ́ wípé ibi ìfọpo yìí yóò bẹ̀rẹ̀ sí ta epo bẹtiró títí oṣù karùn-ún ọdún yìí. Ààrẹ ẹgbẹ́ alágbàtà epo Ipman Abubakar Mangadi sọ fún akọ̀ròyìn wípé lóòótọ́ ni Dangote ti ń ta epo fún àwọn alágbàtà láti ọ̀sẹ̀ tí ó kọjá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn kò tíì rí epo gbà. Àwọn fẹ́ mọ iye tí wọ́n fẹ́ tà gangan kí àwọn lè rà á lọ́pọ̀ yanturu, ṣùgbọ́n àwọn kan ti ń rí i rà. Mangadi ní kò sí àní-àní kí ìgbésẹ̀ yìí má mú àdínkù bá iye owó jálá epo, dísù àti bẹtiró bí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ta bẹtiró náà. Alágbàtà mìíràn tí í ṣe alága iléeṣẹ́ Afraf Oil and Gas Ventures Dókítà Ralph Arokoyo náà fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ìfọpo Dangote ti bẹ̀rẹ̀ títà dísù fún àwọn alágbàtà láti ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní wọ́n ti ta epo fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ alágbàtà bíi Ipman àti Meman pẹ̀lú àwọn alágbàtà tí wọ́n dá dúró. Ó fi kún un wípé mílíọ̀nù kan lítà ní gbèdéke fún ẹnìkọ̀ọ̀kan lójúmọ́, owó wọn ò sì gara. Ìdí nìyí tí wọ́n fi ń wọ́ lọ iléeṣẹ́ Dangote fún epo. Ó ní ní báyìí àwọn mìíràn ti ń ta epo fún ará ìlú ní N1,400, ibòmíràn N1,350, ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé bí a bá máa fi rí ọ̀sẹ̀ mélòó sí i, á túbọ̀ wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ, pàápàá jùlọ tí wọ́n bá ti pín epo káríkárí. Oríṣiríṣi ìpèníjà ni ibi ìfọpo Dangote ti kojú níbi ìgbìyànjú àti fọ epo rọ̀bì fún títà lẹ́yìn ìfilọ́lẹ̀ rẹ̀ láti ọwọ́ ààrẹ àná Muhammadu Buhari nínú oṣù karùn-ún ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ University College Hospital UCH ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbà wípé lóòótọ́ ni àwọn jẹ ilé-iṣẹ́ mọ̀nàmọ́ná Ìbàdàn Electricity Distribution Company lówó tí iye rẹ̀ tó N495 million, tí yóò mú kí wọ́n já iná wọn kúrò lórí ìlà. Èyí ń wáyé bí àwọn dókítà àti nọ́ọ̀sì ṣe kọ̀ láti ṣiṣẹ́ kọjá aago 4 ìrọ̀lẹ́ títí di ìgbà tí wọ́n á fi so iná padà. Alukoro UCH Ìyáàfin Fúnmiláyọ̀ Adétúyìbí fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn lánàá wípé lóòótọ́ ni gbèsè UCH lé ní N400 million. Bí a kò bá gbàgbé wípé IBEDC gé iná UCH ní ọjọ́ 19 oṣù kẹta tí í ṣe ìgbà kẹta láàrin oṣù méjì. IBEDC nígbà tí wọ́n ṣe àwáwí Discos Ìbàdàn ní àwọn gé iná ilé ìwòsàn UCH lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ti gbìyànjú àti bá wọn sọ̀rọ̀ lórí gbèsè N495 million tí wọ́n jẹ láti ó lé ní ọdún 6 sẹ́yìn. Ọ̀sẹ̀ tí ó kọjá ní alukoro UCH ṣẹ́ wípé àwọn kò jẹ N495 million. Ó ní Chief Medical Director Akàwégboyè Jesse Ọ̀tẹ́gbáyọ̀ gba ipò ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2019. Láti ìgbà náà ni àwọn ti ń san owó iná déédéé yàtọ̀ sí àjẹ́lẹ̀ gbèsè tí wọ́n bá nílẹ̀ kí ó tó gba ipò. Lẹ́yìn èyí ni ó yí ohùn padà wípé ilé ìwòsàn nílò ìrànlọ́wọ́. Lóòótọ́ ni UCH jẹ gbèsè. Ní báyìí
àwọn òṣìṣẹ́ ti ṣe àdínkù iye wákàtí tí wọ́n ń lò fi ṣiṣẹ́ bẹ̀rẹ̀ láti aago 8 òwúrọ̀ títí di aago 4 ìrọ̀lẹ́ títí wọ́n á fi dá iná padà. Bákan náà ni wọ́n ń lérí àti gùnlé ìyanṣẹ́lódì oníkìlọ̀ fún ọjọ́ 7 bí wọn kò bá so iná padà títí ọjọ́ Ìṣẹ́gun tó ń bọ̀ ọjọ́ 9 oṣù kẹrin. Alága Joint Action Committee Olúdáyọ̀ Ọlábánpé sọ fún akọ̀ròyìn wípé ìgbésẹ̀ yìí yóò ní ipa lára àwọn aláàárẹ̀ lórí ibùsùn nítorí kò sí ẹni máa dúró tì wọ́n láti mójútó wọn lọ́wọ́ ìrọ̀lẹ́. Ó ní wọ́n máa nílò láti yọ̀ǹda gbogbo àwọn tí ó wà lórí àárẹ̀ tí wọn kò sì gbọ́dọ̀ gba aláàárẹ̀ kankan sórí ibùsùn mọ́ lọ́wọ́ yìí. Ó ní kò ní sí pípè tàbí shift work lẹ́yìn èyí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 7 lẹ́yìn èyí ni ọlọ́jọ́ 14 bẹ̀rẹ̀ títí wọ́n fi dá iná padà. Ó fi kún un wípé àwọn aláyẹ̀wò ara bíi radiographer kò ní ṣiṣẹ́, laboratory yóò wà ní títìpa kí gbogbo àwọn tí wọ́n bá ní kògbókògbó ọmọ ìkókó nínú ìgò incubator tètè yára fi wọ́n ránṣẹ́ sí ilé ìwòsàn mìíràn tí iná ti dúró déédéé. Ọlábánpé wá darapọ̀ mọ́ UCH láti bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó láti fi san gbèsè 495 million naira. Bí ó ti sọ wípé UCH kò ní agbára láti san adúrú gbèsè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Wọ́n ti rọ àwọn adarí ilẹ̀ Áfíríkà kí wọ́n wo àwòkọ́ṣe láti ara ààrẹ orílẹ̀-èdè Senegal Bassirou Diomaye Faye lórí bí ó ṣe kéde ohun ìní rẹ̀ fáráyé rí. Àjọ ará ìlú Civil Society Organization àti The Resource Center for Human Rights and Civic Education CRIST ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí wọ́n fi sàmì ayẹyẹ ìyànsípò Faye gẹ́gẹ́ bí ààrẹ. Ìròyìn jábọ̀ wípé Faye ẹni ọdún 64 44 years jáwé olúborí níbi ìdìbò ààrẹ ọjọ́ 24 oṣù kẹta ọdún 2024 láti di ààrẹ adìbòyàn lábẹ́ ìṣèjọba tiwantiwa tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ ní ìwọ̀ oòrùn Áfíríkà. Gẹ́gẹ́ bí olùdíje du ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú Patriots of Senegal for Work Ethics and Fraternity PASTEF, Faye ní ìbò 54.3% tako àwọn olùdíje yòókù, lára wọn ni orogún rẹ̀ Amadou Ba tí í ṣe Prime Minister àná. Nínú ìwé ìròyìn ni Faye ti kéde ohun ìní rẹ̀ fáráyé rí tí ó pe àkọlé rẹ̀ ní Heritage Declaration of the Candidate Bassirou Diomaye Diakhar Faye, tí wọ́n sì ṣe àfihàn rẹ̀ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook pẹ̀lú gbogbo àkójọpọ̀ rẹ̀ láti oṣù kẹwàá ọdún 2007. Faye ní ilé kan ṣoṣo ni òun kọ́ sí Mamos lórí ilẹ̀ tí ó rà lọ́wọ́ Tax Union, ilé àkọ́gbé tí ó bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ láti 2017 sí 2021. Díẹ̀ lára owó rẹ̀ àti díẹ̀ nínú owó tí ó yá tí ó san padà ni ó fi kọ́ ilé ọ̀hún. Bákan náà ni ó ṣe àfihàn ọkọ̀ méjì àlòkù Focus 2012 model tí ó rà ní 2019 àti Ford Explorer Platinum tí òun náà jẹ́ àlòkù tí ó rà ní ọdún 2022 tí ó sì ṣàlàyé iye tí ó rà á. Faye ṣe àfihàn ilẹ̀ 80 meter by 40 tí ó rà ní ọdún 2017 àti iye tí ó rà á pẹ̀lú ilẹ̀ fún iṣẹ́ ọ̀gbìn tí ó rà ní ọdún 2022 pẹ̀lú iye tí ó rà á. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí àjọ CRIST, Comrade Ibrahim Zikiru Lai ni ó ti gbóríyìn fún Faye lórí bí ó ti kéde ìní rẹ̀ fáráyé rí. CRIST fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ Faye yìí jẹ́ àwòkọ́ṣe tí ó yẹ kí àwọn adarí ilẹ̀ Áfíríkà ṣe àmúlò rẹ̀. Wọ́n ní inú àwọn dùn láti rí ìpìlẹ̀ rere tí Faye fi lélẹ̀. Èyí ṣe àfihàn èròǹgbà rẹ̀ fún ìgbáyégbádùn ará ìlú. Wọ́n ní ọwọ́ mímọ́ àti ìṣirò jẹ́ ìpìlẹ̀ gidi fún ìṣèjọba rere. Yálà adìbòyàn tàbí wọ́n fi ipò dá a lọ́lá, ẹnikẹ́ni tí kò bá ṣe èyí mú ìfura dání. Wọ́n ní ó yẹ kí adarí fi àpẹẹrẹ gidi lélẹ̀. Èyí yóò mú kí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú wọn láti dènà ìwà ìbàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
ààrẹ àná fún ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress Ali Siroma ti di olóògbé. Siroma kú sí ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ti Maiduguri ìpínlẹ̀ Borno lánàá. Ẹbí rẹ̀ kan tí ó tún jẹ́ ọmọ ẹgbẹ́ akọ̀ròyìn Nigerian Union of Journalists Ali Ibrahim Siroma ni ó ṣe ìkéde ikú àgbà ọ̀jẹ̀ yìí nínú àtẹ̀jáde àná. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìsìnkú rẹ̀ yóò wáyé lónìí ọjọ́rú láago 4 ìrọ̀lẹ́ ní ilé rẹ̀ tí ó wà ní ojúlé keje lójúnà Galadima nítòsí ilé-ìwòsàn Muhammadu Shuwa Memorial Hospital, Maiduguri. Siroma jẹ́ ààrẹ NLC láàrin ọdún 1984 sí 1988 nígbà ìṣèjọba ológun Ibrahim Babangida. Bí a kò bá gbàgbé wípé Siroma àti àwọn àgbààgbà ẹgbẹ́ Union ni wọ́n ké sí ààrẹ ẹgbẹ́ Labour Julius Abure kí ó kọ̀wé fi ipò sílẹ̀ látàrí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹgbẹ́ alátakò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ti sọ wípé àwọn òṣìṣẹ́ wọn kò ní máa fi ìyà jẹ afurasí kankan mọ́ bí wọ́n bá ti mú wọn sí àtìmọ́lé. Alukoro ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ACP Múyìwá Adéjọbí ni ó sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lánàá. Èsì yìí ń wáyé lẹ́yìn ìròyìn lórí àwọn afurasí tí wọ́n mú wípé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa DPO ọlọ́pàá ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukoro ọlọ́pàá, ó ní ọlọ́pàá ti ń ṣe àmúlò ìwé òfin lórí ìfìyàjẹni ọdún 2017. Fún ìdí èyí ni àwọn ṣe ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìrírí. Adéjọbí ní ọlọ́pàá ò nílò láti fi ìyà jẹ afurasí kí wọ́n tó gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èyí lè gbà wọ́n ní àkókò díẹ̀, dandan àwọn á gba gbogbo ìròyìn tí wọ́n nílò lẹ́nu wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ alámòójútó iná mọ̀nàmọ́ná Nigerian Electricity Regulatory Commission (NEC) ti buọwọ́ lu àlékún owó iná 300% fún oníbàárà Band A lórílẹ̀-èdè. Iléeṣẹ́ apínnáká Discos yóò ní àǹfààní àti ṣe àlékún owó iná sí n225 per kilowatt látorí n68 fún àwọn tí ó wà ní gbajúgbajà ìlú urban consumers nínú oṣù yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹrin ọdún 2024. Igbákejì alága NEC Musiliu Hussaini tí ó ṣe ìkéde yìí ní ìlú Àbújá ṣàlàyé wípé àlékún yìí yóò ní ipa lára 15% nínú ọgọ́rùn-ún 15% nínú iye àwọn oníbàárà wọn jákèjádò orílẹ̀-èdè. Ó ní àwọn oníbàárà yìí kan náà ni wọ́n ń lo 40% nínú ọgọ́rùn-ún iná tí iléeṣẹ́ mọ̀nàmọ́ná ń pèsè lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan ará orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ social media critic tí wọ́n ń pè ní Very Dark Man ti lérí láti sọ ara rẹ̀ di obìnrin crossdresser bí wọn kò bá fi ọwọ́ ṣìkún òfin mú Bobrisky. Bí ẹ kò bá gbàgbé wípé síwájú àkókò yìí ni Very Dark Man pè fún fífi ọwọ́ ṣìkún òfin mú Bobrisky látàrí bí ó ti sọ ara rẹ̀ di obìnrin. Ó ní ṣùgbọ́n àwọn olóṣèlú ń dáàbò bò ó nítorí ọ̀pọ̀ nínú wọn ni ó jẹ́ oníbàárà rẹ̀ tí wọ́n jọ ń ní àjọṣepọ̀ ọkùnrin sí ọkùnrin gay. Àìpẹ́ yìí ni alukoro ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí ṣàlàyé wípé ọlọ́pàá ò lè fi ọwọ́ ṣìkún òfin mú crossdresser nítorí òfin ò takò lórílẹ̀-èdè. Ó ní ọlọ́pàá ò lè gbé ìgbésẹ̀ lórí ẹ̀sùn wípé gbogbo àwọn crossdresser ni wọ́n jẹ́ alájọṣepọ̀ ọkùnrin sí ọkùnrin tàbí obìnrin sí obìnrin. Kò sí ẹ̀rí àrídájú fún wọn láti fi pè wọ́n lẹ́jọ́. Nígbà tí ó ń fèsì ni Very Dark Man fi sọ wípé òun náà á sọ ara rẹ̀ di crossdresser kí òun náà máa lo ilé ìgbọ̀nsẹ̀ àwọn obìnrin bí ìjọba ò bá ní ẹ̀rí láti fi mú Bobrisky. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.